níbo ló wà nínú Qurani níbo ló wà nínú Qurani tí Qurani ti gbé jáde pé ọba ni àrólé Olódùmarè ẹ mú ẹ̀rí ẹ̀ jáde. Alhaji Abdulrasheed Oluwo. Àpẹẹrẹ ńlá la fèmí ṣe nílẹ̀ Yorùbá ó sì wá láti tún ipò ọba ṣe. Àwa láti bá àṣà jẹ́ àṣà tèmi tẹ́ tí agbádá mọ̀wẹ̀ tí ń já sàn. Láti mọ̀ ní babaláwo kìí ṣe bóun ó ṣe mọ̀ bọ́wọ́ jalami àbọ̀bá jẹ́ babaláwo sí wọ́n mọ̀ ìlú babaláwo. Bóun ni babaláwo àti sọ pé òun lòun gbáṣà àgbà. Ilẹ̀kẹ̀ wọn gan sílẹ̀kẹ̀ tí a ní kìí ṣe irú ilẹ̀kẹ̀ tá à ń lò. Ilẹ̀kẹ̀ kọ́lọ̀kọ́lọ̀ báyìí ni a máa lò. Àwọn tí ń bàṣà jẹ́, àwọn tí ń sọ ọba di igbákejì òòṣà. Mùsùlùmí ní àrólé Ọlọ́run lọ́ba. Kìrìsìtẹ́nì ní àrólé Olódùmarè lọ́ba. Àwọn kan abọ̀rìṣà wọ́n wá ní ọba ní igbákejì òòṣà. Èèyàn sì ní òòṣà. Ọba wá di igbákejì ta ní èèyàn. Ta ní wá ń bapò ọba jẹ́? Sáwọn olóòṣà ni àbáwọn Mùsùlùmí àbáwọn Kìrìsìtẹ́nì. Nígbà tó bá ti ń bọ̀ ọ̀sà yìí làwọn ọmọ Mùsùlùmí ni wọ́n fi máa sọ pé àwọn ò lè dọ̀bálẹ̀ o. Ebi ní nọ́ọ̀tì tẹ́ bá wọn bá wọn ẹ́ra wọn ọmọ ìlú wọn wọ́n ti lọlẹ̀ pátápátá wọ́n jókòó ńlẹ̀ nítorí wọ́n rí kíní lára wọn. Mọ́lẹ̀ Yorùbá ó ní wọ́n ó ṣe dọ̀bálẹ̀ fún ọba tí ó jẹ́ pé wọn ọmọ bọ́ yóò ṣe ẹgbẹ́ tó ló jákèjì òòṣà lóhun. Àáfàá sì ti kúrò ní èèyàn nìkan òun tó ti di ẹ̀yà ó ti kéwú. Pásítọ̀ ti ṣe kí ni òun náà ti di lé pẹ́ẹ́lí ẹ wá ní igbákejì òòṣà odidi ọba àlú. Ìwọ babaláwo àbóníṣègùn tó bá lọ gbé jẹ́ tó bá lọ gbé jẹ́ a sì ń tẹ́ni ohun tá a bá sọ ọ̀rẹ́ f'Olódùmarè má jà sọ ọ̀rẹ́ f'Ọlọ́run ọmọ ẹ̀ pé èmi ò ṣe é perí má jà sọ ọ̀rẹ́ f'Ọlọ́run ń bá sọ f'Ọlọ́run ọparẹ́ nù ọlọ àtúbọ̀ kó tó lọ gan ọkọ̀ sẹ̀sì kó tó lọ gan ọkọ̀ jẹ ìyà àfi tí wọn bá mọ́lọ̀ lọ́kàn ló má a sọ nǹkan kan o akàdákẹ́ ni o má jà sọ torí ìfẹ́ mi sí ọmọ Yorùbá ìfẹ́ jẹ́ kọ́mọ Yorùbá kí nǹkan kan ṣe nítorí téèyàn bá léèyàn wá gbá ìran là kése pé kó tó sọ pọ̀ fẹ́ pa ìmí dàbí àwọn òòṣà kan tí wọ́n ní òòṣà yọ pa ọ́ kíní yọ pa ọ́ ilé yọ pa ọ́ ìwé páyì wọ́n sì sọ fọ́lọ́ nǹkan páyì ṣùgbọ́n dẹ́ẹ̀dẹ́ mìràwọ́ ẹsẹ̀ jẹ́jẹ́ ipò ọba ìsepò àwọn abọ̀rìṣà ọmọ ọba ní máa jọba requirement ọba láti jọba òun ní kéèyàn jẹ́ ọmọ ọba wọn èsì ìbéèrè bóyá bọ̀rìṣà ni ọ́ so ẹ fi àwọn ọba lẹ̀ ẹ̀yìn abọ̀rìṣà ẹ fi wọ́n lẹ̀ ní tí wọ́n bá wù wọ́n ẹ̀sìn tó bá wù wọ́n kí wọ́n ṣe. Ṣé ti rí fídíò tẹ wò tán yẹn fídíò yẹn gangan ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ṣé rí Alhaji Rasheed Oluwo wọ́n ṣe àwọn mistake kan nínú fídíò tí mo play yẹn nínú àwọn ọ̀rọ̀ tán sọ yẹn wọ́n ṣe àwọn mistake lọ́pọ̀lọpọ̀. Àkọ́kọ́ nínú ọ̀rọ̀ wọn ni pé tí wọ́n sọ ni pé wọ́n ní ọ̀rọ̀ tí àwọn bàbá wa máa ń sọ wípé ọba aláṣẹ ìkejì òòṣà wípé kò yẹ kọ́rọ̀ yẹn kò yẹ kó lọ bẹ́ẹ̀ wípé bó ṣe yẹ kó lọ rèé wọ́n ti máa sọ ọ̀rọ̀ yẹn tipẹ́ o wípé bó ṣe yẹ kó lọ rèé wọ́n máa sọ àwọn mú àmọ̀ràn wá pé ó yẹ kí ó máa jẹ́ wípé ọba aláṣẹ lórí òòṣà wípé ṣèbí èèyàn lòòṣà wọ́n ti máa sọ àwọn ọ̀rọ̀ yẹn tí wọ́n ti máa sọ àwọn ọ̀rọ̀ yẹn nínú fídíò tí mo wá tún play yẹn tẹ wò tán sí yẹn wọ́n tún wá ṣe mistake èmi ń bẹ̀ tó ń sọ pé wọ́n ní àwọn oníṣẹ̀ṣe kọ́ ló lọ bá wípé ẹni tó bá tọ́ sí ọmọ ọba níjọba pé kò í ṣe oníṣẹ̀ṣe ló ní ọba ibẹ̀ mo ti wá rí pé ọ̀rọ̀ yẹn ti dàrú mọ́ Alhaji Rasheed Oluwo ọ̀rọ̀ yẹn ti dàrú mọ́ wọn lójú nítorí pé àwọn àgbà bọ̀ wọ́n máa pa òwe kan wọ́n ní tí ọmọdé bá kọyán alẹ́ àgbà fìtàn balẹ̀ fún. Ṣẹ́rí Alhaji Rasheed Oluwo èmi máa ń respect yín gan torí pé gbogbo ìgbà tẹ́tí máa ń sọ̀rọ̀ sábà oníṣẹ̀ṣe mi ìjáde fún yín rí àmọ́ lórí àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yìí ni mo wá fi rí pé àwọn kọ̀ọ̀kan wà tí ó yé yín ẹ jẹ́ kọ́kọ́ mo báyìí ǹjẹ́ nínú ọ̀rọ̀ tẹ́ sọ wípé àwọn oníṣẹ̀ṣe kọ́ ló lọ́ba ǹjẹ́ lè dárúkọ ẹni tó kọ́kọ́ jẹ ọba fún mi ta ló kọ́kọ́ jẹ ọba kí lórúkọ ẹni tó kọ́kọ́ dádé tó fi pè lọ́ba
kí lorúkọ ẹni tó kọ́kọ́ dádé tó fi pè lọ́ba, kí ló fa sábàbí tó fi gbé jẹ́ wípé gbogbo èèyàn tó bá jẹ ọba tí wọ́n fi máa ń pè wọ́n ní ọba tó fi máa ń fi ọba sí orúkọ wọn. Ǹjẹ́ lè jáde kẹ́ wá sọ orúkọ ẹ̀ fún mi? Ká ní pé bóyá ọ̀rọ̀ tẹ́ sọ yìí, ká ní pé bóyá wọ́n náà wọ́n lábáríra ni. Ìbéèrè tí máa béèrè lọ́wọ́ yìí nìyẹn. Mo ti béèrè lọ́wọ́ ọba kan náà rí. Ọba yẹn ìbéèrè tí mo béèrè yìí, mo ti béèrè béèrè yẹn rí lọ́wọ́ ọba kan lára àwọn ọba tó máa lọ ń kúnlẹ̀ ní rìdíìmù náà ni. Tí ẹran máa sọ pé òun ọba agbègbè kan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ kò rí ìdáhùn sọ, ó jábọ́. Ǹjẹ́ lè dárúkọ ẹ tó kọ́kọ́ dádé fún mi? Nígbà tẹ́yìn sọ pé kì í ṣe àwọn oníṣẹ̀ṣe ló ní ọba. Ẹni tó kọ́kọ́ dádé tó kọ́kọ́ jẹ ọba, ẹni tó kọ́kọ́ dádé tó kọ́kọ́ jẹ ọba, Ọbàtálá ni. Òun lórúkọ ẹni tó kọ́kọ́ jẹ ọba. Ó gbé adé ẹ̀ wá látòdì ọ̀run ni, torí pé Ọbàtálá lára àwọn irúnmọlẹ̀ wa ni. Ó gbé adé ẹ̀ wá láti òdì ọ̀run ni. Ọbàtálá òun ló fọ sábàbí, òun torí pé adé títí ẹ̀ adé ṣẹfúnṣẹfún ni. Funfun ládé ẹ̀ adé ṣẹfúnṣẹfún ni. Ọbàtálá lórúkọ ẹni tó kọ́kọ́ dádé. Òun lẹni tó kọ́kọ́ jọba. Torí Olódùmarè dídì ṣàlẹ́ṣàdé láàrin àwùjọ àwọn orúnmalẹ̀ ni. Òun ni first person tó kọ́kọ́ dádé tó kọ́kọ́ jẹ ọba. Òun ló fi máa ń pe àwọn ọba tó kù tó bá jẹ́ pé tó bá wá jẹ ọba, ló fi máa ń fi ọba kún orúkọ wọn. Ọba àtàrà orúkọ títí ẹ̀ ló fi fún àwọn tó kù ní, ló fi pe àwọn tó kù, ló fi orúkọ ẹ̀ lọ coin wá sí àwọn orúkọ àwọn tó kù tó fi pe bóyá gẹ́gẹ́ bí àpẹẹrẹ pé ọba Síjú Adé o, ọba Ọ̀ní of Ifẹ̀ o, ọba Àwùjalẹ̀ o, ọba Aláké o. Àtàrà orúkọ Ọbàtálá ni wọ́n ti yọ. So oníṣẹ̀ṣe ló ní ọba, torí pé ìrísí tí wọ́n dẹ̀ tún fi máa sọ yí pé ọba aláṣẹ èkejì òòṣà ni pé torí Ọbàtálá yìí náà lọ tún pè ní òòṣà ńlá. Ọbàtálá yìí náà lọ tún pè ní òòṣà ńlá ìtorí pé òun ló kọ́kọ́ jọba. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ sìn, gbogbo ayé ti mọ̀ pé ẹni tó kọ́kọ́ dá fújì sílẹ̀, tó kọ́kọ́ kọ fújì, olóògbé Síkírù Àyìndé Barrister ni. Kọ́lọ́n bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Kò sí ẹni tó máa jáde wá sí tó máa wá kọ orin, kódà kó nìyẹn kó mú èdè pè ju nǹkan ẹ̀mí lọ. Ẹ̀yin Síkírù Àyìndé Barrister ló máa tò sí. Wọn ò ní gbé síwájú ẹ̀. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ló fi máa ń pe àwọn gbogbo ẹni tó bá jẹ ọba tó bá ti dádé. Ìdí nìyẹn tó fi máa ń pè wọ́n ní aláṣẹ èkejì òòṣà ńlá. Torí pé Ọbàtálá òun ni first person tó kọ́kọ́ dádé. Òun náà lọ tó pè ní òòṣà ńlá. Ló fi máa sọ pé aláṣẹ èkejì òòṣà. Òun ni wọ́n kọ́ ìná ṣọ́ọ̀tì wá sí aláṣẹ èkejì òòṣà. Ìdí nìyẹn tí wọ́n fi máa ń pe Ọbàtálá ní alábà aláṣẹ. Òun ló fi máa ń pè ní alábà aláṣẹ. Òun náà kọ́ ìwá sí alábà aláṣẹ. Nítorí ọba tó jẹ ni, torí adé tó gbé wá ló fi máa ń pè ní alábà aláṣẹ. Nítorí pé tí ọba bá pàṣẹ, ọba ò kì í dédé pàṣẹ lórí nǹkan. Ọba máa kọ́kọ́ dábàá pẹ̀lú àwọn ìjòyè. Nígbà tó bá kọ́kọ́ dábàá pẹ̀lú àwọn ìjòyè tó bá fi inú konú, tó fi ọ̀rọ̀ jómi toru ọ̀rọ̀. Ìgbà yẹn ni ọba ṣẹ̀ṣẹ̀ máa wá pàṣẹ lórí àbá tí wọ́n mú wá. Ìdí nìyẹn tó fi máa ń kí Ọbàtálá ní alábàáláṣẹ, nítorí pé ọba ni. Kò wá sí ẹni tó máa jọba. Kò sẹ́ni tó máa jọba nílẹ̀ kóòtù òjìire tó bá jẹ́ pé ọba gidi ni ẹni yẹn jẹ. Òòṣà máa kọ́kọ́ síwájú ẹ̀ náà, ó máa gbára àwọn òòṣà kọjá. Torí pé tí nǹkan kan bá wà sí, wọ́n máa sọ pé nǹkan yìí lọ bọ nǹkan báyìí, nǹkan yìí tí ò bá sì bọ nǹkan báyìí, ọ̀nà báyìí kò tí lè clear fún ẹ. Nǹkan yẹn àgbà ẹ ló jẹ́ tó bá fi ti nǹkan yẹn ṣe, nǹkan tó ń wá yẹn ọwọ́ ẹ̀ ò lè tẹ́. Ìdí nìyẹn tó fi máa sọ pé gbogbo àwọn òòṣà tó kù náà ló fi máa sọ pé torí pé tó máa ṣe kí fọ́ba ní pèbí, ó gbọ́dọ̀ gba ara gbogbo àwọn òòṣà yẹn kọjá, àti Ṣàngó àti Ògún àti òòṣà ńlá àti Ifá gbogbo ẹ̀ pátápátá, ó gbọ́dọ̀ gba ara wọn kọjá pátápátá. So ìdí nìyẹn torí Ọbàtálá tó kọ́kọ́ jẹ ọba ló fi máa pe àwọn ọba wípé aláṣẹ ìkejì òòṣà ńlá. Níbo ló wà nínú Qurani? Tí Qurani ti gbé jáde pé ọba ni àrólé Olódùmarè, ẹ mú ẹ̀rí ẹ̀ jáde. Aláàjì Abdulrasheed Oluwo, ẹ mú ẹ̀rí ẹ̀ jáde. Mo fẹ́ kẹ́ mú ẹ̀rí ẹ̀ jáde wá fún mi. Níbo ni Ọlọ́run ti sọ kalẹ̀ nínú Bíbélì àbí nínú Qurani wípé ọba òun ni àrólé Olódùmarè. So gbogbo àwọn bàbá wa orí wọn pé pẹ̀lú ìmọ̀ wọn. Ó mọ̀ yẹ pé kò sí nǹkan méjì tó fìyà jẹ Yorùbá, àìlákọsílẹ̀ Yorùbá ló fìyà jẹ Yorùbá. Ká ní àwọn bàbá wa kálábà lákọsílẹ̀ ni, kò ní sí gbogbo kíní tí àwọn èèyàn wá ń yẹpẹrẹ ìṣẹ̀ṣe tó wá ń yẹpẹrẹ. Nítorí pé kó tó di pé àwọn England tó wá colonize wa, kó tó di pé àwọn ń dádé, àwa ti kọ́kọ́ ń dádé. Ẹ lọ Google ẹ̀.
ẹ lọ Google ẹ̀, àwa ni first person tó kọ́kọ́ dádé gbàrà nítorí pé nígbà tí generation Oòduà ní ẹ lọ tẹ́ bá Google ẹ̀ 11th century ní Google gbé jáde 11th century ló wà nínú tẹ́ bá lọ Google ẹ̀. Ìgbà táwọn England tẹ́ bá lọ Google ìgbà táwọn England ṣe bẹ̀rẹ̀ sí ní dé adé tó bẹ̀rẹ̀ sí ní dé adé àti 17th century àwa ti kọ́kọ́ ń dádé kó tó di pé àwọn ń dádé tó àwòkọ́ṣe ti wá ni wọ́n wá wò láfíríkà tó bẹ̀rẹ̀ sí ní tó yẹ bẹ̀rẹ̀ sí ní làwọn náà fi lọ ń dádé so Alhaji Rasheed Oluwo oníṣẹ̀ṣe ló ní ọba so ti yé yín oníṣẹ̀ṣe ló ní ọba tẹ́ bá mọ̀ yìí pé ẹ sì fẹ́ máa jẹ́ ọba ẹ fẹ́ kí wọ́n máa fi ọba máa kún orúkọ yín tẹ́ bá sì fẹ́ kí wọ́n máa fi ọba máa kún orúkọ yín tẹ́ bá sì tó bá ń lu ọba fún yín tó fi ń pè yín àwọn irúnmọlẹ̀ lẹ́sìn bá jórúkọ àwọn bàbá wa lẹ́sìn bá jórúkọ ẹ ti bó ṣàjórúkọ ni abẹ́tà kẹ lọ change title name yẹn kẹ sọ adé kalẹ̀ torí nínú fìlà tẹ́dé nínú fídíò tí mo play yẹn fìlà tẹ́dé yẹn logo adé wà bẹ́ẹ̀ ẹni kọ́ lọ bá yín wé láwàní kọ́ bẹ̀rẹ̀ sí bá yín wé láwàní bí tàwọn emir so ti yẹ torí pé emir àwọn tó bá ti ń jẹ emir sí wọn kì í ṣọba community leader lòyìnbó emir òyìnbó ọba òun ni king so ẹ change title name yẹn kúrò nípò ọba torí pé tó bá sì ń lu ọba fún yín tó bá sì ń pè yín ní ọba Abdulrasheed àwọn irúnmọlẹ̀ àwọn bàbá wa lẹ́sìn bá jórúkọ torí pé ẹ̀ ń dalẹ̀ òòṣà ni so tẹ́ bá ti change title name yín kúrò nípò ọba so gbogbo àwọn èèyàn tó wà nílẹ̀ Yorùbá gbogbo ọba lọ́ba tó wà nílẹ̀ Yorùbá ibi tó bá ti pe ìpàdé lọ́ba wọ́n ti máa mọ̀ pé wọn ò ní pè yín sí pé sí nínú wọn so tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó bá dẹ̀ fún àwọn èèyàn lówó ẹ ti mọ̀ pé ní kọ̀ọ̀kan gbà nínú owó ọmọ torí pé ẹ ti yọ ìra yín kúrò nípò ọba emir lẹ́fìlà yín sí so oníṣẹ̀ṣe ló ní ọba so ti yé yín sí oníṣẹ̀ṣe ló ní ọba bí àárín yẹn bó ṣe jẹ́ nìyẹn orúkọ tèmi ni Prophet Anaconda Ibasegun ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe àgbèwà o ire o.